Jesus, you are the pillar that holds my life. Master Jesus, you are the pillar that holds my life. Ẹ̀yin ni bàbá, tótó bàbá. Ẹ̀yin ni bàbá, tójú bàbá. Ẹ̀yin ni bàbá, tótó bàbá. Ẹ̀yin ni bàbá, tójú bàbá lọ. You are more than a father. You are more than the king. You are more than everything to me. You are my father. Hey. Ẹ̀yin ni bàbá, tótó bàbá. Ẹ̀yin ni bàbá, tójú bàbá lọ. Ancient of days, as old as you are. Ẹni tó tó bá ẹni tí ó lè ná owó àpò rẹ̀, ẹni tí ó jẹ́ pé kò ní yọ wá lẹ́nu, kò ní dà wá láàmú. Wọ́n ní ṣé n tí bá wínú ọdún tó gbà lásìkò sí inú. Kábíyèsí o. Hallelujah. 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 Bàbá wa àtọ̀gbàtẹ́lẹ̀ ni wọ́n. Ọlọ́run kẹ́ wọn pẹ̀lú ọlá àti kíni ọ̀rọ̀. Bàbá wa ṣe Olúwàjọ akíyí pé ẹ̀kú ọdún, ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún. Èyí tí ẹ ṣe lónìí lórúkọ ọdún wa kò ní jẹ́ àṣemọ fún yín. Àti àdúrà tí àwọn pásọ̀ ti ń gbà ní agbára Ọlọ́run ilé ẹni kankan ní àmà lójú o. Wọ́n tún fẹ́ fi àsìkò yìí sọ fún alàgbà bóyá ń gbà tán sùn mọ́jú, ẹ̀mí sọ fún wọn pé nǹkan tí mò ń rò lọ́kàn, electricity ó jẹ́ nǹkan pàtàkì tó wà lọ́kàn mi látọjọ́ láti kọ́kọ́ bẹ̀rẹ̀. Èmi náà gbogbo bàtà tí mo rà tí mo kó wá wọ́n ti fẹ́ bàjẹ́ tó ọ̀nà náà tó wà ní nǹkan tó wà lọ́kàn mi. Mo lè fẹ́ sọ fún yín pé mo ti form committee lórí road construction and energy. Láìpẹ́ yìí bí ìjẹta ni mo ṣe sign proposal kan fún alternative energy supply. Ẹ máa máa fi sí àdúrà kí ẹnìkankan nínú wa náà dẹ̀ máa gbàdúrà pé gbogbo nǹkan tá à ń rò lọ́kàn fún ìlú Ìgbẹ́sà á fún gbogbo àwa tá wà ní ìlú Ìgbẹ́sà pátápátá Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe. Ó lè fi àsìkò yìí náà rọ àwọn baálẹ̀ tó ti jẹ tẹ́lẹ̀ àtàwọn baálẹ̀ tuntun ọjọ́ kan bá wa sùwọ́pọ̀ ká jọ ṣiṣẹ́ ká lè gbé ìlú Ìgbẹ́sà lọ sí òkè. Ọlọ́run á fún gbogbo wa ṣe.
mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí pé ìgbà tí mò ń bọ̀ chọ́ọ̀chì tí mo wà nú ẹ̀yìn àkọ́kọ́ ti máa wọnú ẹ̀yìn ṣùgbọ́n mo ń sọ fún olórí nígbà tá à ń bọ̀ yìí pé ṣọ́ọ̀ṣì wọ́n ti dá sílẹ̀ kan tó bí mi mo kàn máa ń gbà kọjá ni ìgbà kan ní afẹ́ṣe short service ibi ìgbà yẹn ọkàn mi darí sí nígbà òun láti ṣe short service. Ẹ̀mí gígùn àtàláfíà a fi fún èmi a fi fún olórí a fi fún gbogbo wa. Ní ọdún tó ń bọ̀ ní agbára Ọlọ́run àwọn nǹkan tẹ́ ti rí ń sè Ọlọ́run àjẹkù tún pọ̀ sí. Ìgbà tí kò ní wọ ìlú wa. Mo lè fi pé àwọn ọmọ mi tẹ́lẹ̀ pé ní youth mo fẹ́ kẹ́ kọjú mọ́ iṣẹ́ yìí. Èyí tó bá ń kàwé ní yín ẹjọ́ ó kéré jù ó láti kàwé ìwé mẹ́wàá ó kéré jù ẹni tí ò bá lè kà sí iṣẹ́ ọwọ́ òun ṣe fashion design ní òun ṣe electrical work ní ẹ fojú sí. Amọ́ká tẹlifíṣàn àwọn ló ń wí Amọ́ká tẹlifíṣàn àwọn ló ń sọ.